Princess Comfort Adeniji Agbeke ní Adeniji. Princess Comfort Adeniji Agbeke ní Adeniji was born on the 21st day of May 1947. Late Olaiwola Adeniji, her father of Asabu Company, Iberedodo, Igora, Ibarapa Central Local Government of Oyo State, by Olomitutu, her mother of Jagu, Alasholas Company, Okeoma, Ewa. Comfort's mother, Olomitutu, was a junior sister to Olalope, Oba Samuel Adebayo Adebola's mother. Both Olomitutu and Olalope and two others, Adeshope and Adenemu, were the four children of Princess Adeyinka, the daughter of Agbeke, the senior brother of Oba Ajao of Alakini Ogushogu royal family of Olari Ibusi Buddhist orders of the world. Princess Adeyinka's other siblings were Olayibi, Jayola, and Olakoja. They were all children of Agbeke, with Shongotini being of a different mother, their half-brother. Comfort Adeniji had no access to Western education, but grew up in Lagos with her childhood friend, Madam Alaba Eyade of Igora. Both were known to be selling melon, egusi, beans, and sponge, turning their sodom in Lagos. Comfort was staying with a businesswoman and proprietress of a notable hotel in Ikeja, Lagos by name Express Hotel. The son of the woman hoteler, who was an Ogo Adeniji, put beautiful Comfort in a family way, and this resulted into a baby boy named Bamide, literally meaning follow me home. Unfortunately, the little boy passed away after a brief illness. Since then, all efforts to have another child never yielded any fruit. However, Comfort Adeniji did not die in vain. She had many children, grandchildren, and great-grandchildren. Notable among whom are Oba Samuel Adebayo Adebola, another from the mother's side, and Timothy Adeniji, and others from the father's side in Igora. Worthy of note was that, despite the unfortunate circumstances, Comfort, although when she found herself, she was always giving her female children in marriage to their husband and doing marriage for the male ones. The 24th day of January 2011 was a day that will never be forgotten in the history of the Yoruba community. When Comfort Olubisi gave out two female children, non-twins, in marriage to their husband. Rachel Olabe was given out in marriage to Sunday Olaiwola, and Yemisi Agbeke was given out in marriage to Legon Sonny at a well-attended marriage ceremony. The reception of which took place at Baptist Day School 1 football field on social business and religious level. She was known to be specially related either as patroness, chairperson, advisor, member, lover to many societies and other organizations, among which are Molayo Society of Araro Baptist Church, WMU of Araro Baptist Church, Ultimate Sisters Club of Igora, Hairdressers Association of Igora, Hair and School Sellers Association of Igora, Meat Sellers Association of both Igora and Igora, Food Sellers Association of Igora. Above all, without prejudice, Princess Comfort Adeniji Agbeke
May Adeniji was a devoted Christian and a mother in the Union. May her gentle, loving kindness rest in perfect peace. Ṣe àánú wípé ẹ lọ wo ilẹ̀ náà àti Jẹ́ríkò, wọ́n sì lọ wọ́n sì dé ilé panṣágà kan tí a pè ní Réhábù, wọ́n sì wọ̀ ní ibẹ̀. A sì sọ fún ọba Jẹ́ríkò pé kíyèsí àwọn ọkùnrin kan nínú àwọn ọmọ Ísírẹ́lì dé ìlú ní alẹ́ yìí láti rin ilẹ̀ yìí wò. Ẹsẹ̀ ìkẹta, ọba Jẹ́ríkò sì ránṣẹ́ sí Réhábù wípé mú àwọn ọkùnrin nì tí ó tọ̀ wá tí ó wọ inú ilé rẹ̀ jáde wá, nítorí wọ́n wá láti rin gbogbo ilẹ̀ yìí wò. Obìnrin náà mú àwọn ọkùnrin méjì náà, ó sì fi wọ́n pamọ́. Ó wí báyìí pé àwọn ọkùnrin kan wá sọ́dọ̀ mi, ṣùgbọ́n èmi kò mọ ibi tí wọ́n ti wá. Ó sì ṣe ní àkókò àti ti ilẹ̀kùn ẹnubodè. Nígbà tí ilẹ̀ ṣú, àwọn ọkùnrin náà sì jáde lọ. Ibi tí àwọn ọkùnrin náà gbé lọ, èmi kò mọ̀, ẹ lépa wọn kánkán nítorí ẹ̀rù ó bá wọn. Verse 6. Ṣùgbọ́n ó ti mú wọn gòkè àjà ilé, ó sì fi poroporo ọ̀pọ̀ tí ó ti tòjọ sókè àjà kò wọ́n mọ́lẹ̀. Àwọn ọkùnrin náà lépa wọn ní ọ̀nà tí ó lọ dé ìwọ̀ odò Jọ́dánì. Bí wọ́n ti lépa wọn sí ti jáde lọ, wọ́n ti ilẹ̀kùn ẹnubodè. Kí wọ́n tó dùbúlẹ̀, ó gòkè tọ̀ wọ́n lọ lókè àjà. Ó sì wí fún àwọn ọkùnrin náà pé èmi mọ̀ pé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí, àti pé ẹ̀rù yín bà ní, àti pé ọkàn gbogbo àwọn ará ilẹ̀ yìí di omi nítorí yín. Ẹsẹ̀ ìkẹwàá, nítorí pé àwa ti gbọ́ bí Olúwa ti mú omi òkun pupa gbẹ níwájú yín nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì, àti ohun tí ẹ̀yin ṣe sí àwọn ọba méjì ti àwọn Ámórì tí bẹ ní ìyàkejì Jọ́dánì, Síónì àti Ógù, tí ẹ̀yin parun tútú. Lọ́gán bí àwa ti dán ọkàn wọ̀nyí, àyà wa já, bẹ́ẹ̀ ni kò sí agbára kan nínú ọkùnrin kan mọ́ nítorí yín, nítorí pé Olúwa Ọlọ́run yín, òun ni Ọlọ́run lókè ọ̀run àti ní ìsàlẹ̀ ayé. Ǹjẹ́ nítorí náà èmi bẹ̀ yín, ẹ fi Olúwa búra fún mi, bí mo ti ṣe yín ní oore, ẹ̀yin ò ṣe oore pẹ̀lú fún ilé bàbá mi, ẹ̀yin ò sì fún mi ní àmì òtítọ́. Ẹsẹ̀ tí a ó ti dá mi dúró, ẹsẹ̀ ìkẹtàlá. Àti pé ẹ̀yin ò pa bàbá mi mọ́ láàyè, àti ìyá mi, àti àwọn arákùnrin mi, àti àwọn arábìnrin mi, àti ohun gbogbo tí wọ́n ní, kí ẹ̀yin sì gba ẹ̀mí wa lọ́wọ́ ikú. May the Lord bless the reading and the reading of His word. Mama
fi ìtàn balẹ̀. Màmá ológun ẹ̀sìn mo ìkan ṣe yàn lásán. Àkàndá ẹ̀dá òun ni màmá. Dákẹ́ má bínú ẹ̀yin bàbá balẹ̀ mo rí yín fúri ní o, má bínú mi fojú di yín o, ẹ̀kú ìjókòó lọ́run yóò pè yín olórúkọ Jésù. Màmá wọ́n darapọ̀ mọ́ ìjọ Arárọ̀mí ní ọdún tí bàbá wa kábíyèsí ṣe ìdúpẹ́. Mo wo gbogbo tí mo lè wò mi ò gẹ́tì ẹ̀. Ọdún yẹn bàbá ṣèdúpẹ́ màmá wa èmi ò mọ̀ wọ́n. Wọ́n ní ká yin ọ̀run, ká yin ọ̀fà, ká wá yin ojú tó sun ọ̀fà lọ́dọ̀ kẹ́ni lọ́dọ̀ ẹ̀ràn. Tí a bá ibìkan látẹ̀ omi látẹ̀ kó tó nípa àtẹ̀yìn rìn. Tá a bá ní orí ọ̀fẹ́ láti mọ bàbá wa kábíyèsí nínú ìjọ Arárọ̀mí, ó ṣeé ṣe ká má mẹ́ni tí ń jẹ́ màmá Bísí olókun ẹ̀sìn. Nítorí pé òun fa bàbá, òun ló fa màmá láti darapọ̀ mọ́ wa. Torí pé C&S Church Òkè Ìgbàlà òun ni màmá ti wá. Lóòótọ́ wọ́n ṣe ìyá akọrin fún ajílété ni wọ́n darapọ̀ mọ́ wa. Láti bá wọn ti darapọ̀ mọ́ wa, màmá ò ṣe bí àlejò nínú ìjọ yìí. Ẹgbẹ́ aleluya o. Nítorí kan ìjọ ni mo fẹ́ sọ. Àwọn tó lè jẹ́rìí sí wà níbí. Bàtà ń kọ́ ilé yìí lọ́wọ́. Èmi ra dèkìndérè ra àdìsá Òkètáyọ̀ bàbá Ọlábísí àǹkó ẹ̀rọ apátúnlẹ̀. Ní owó àwa lọ bá ọkùnrin kan tí ń ta igi. Ìpè kọ́ba wa kó pákó wa kọ́ba kó lẹ́kùn wa. Ṣé rí ọkùnrin yẹn àfúnlò kankan, ọkùnrin yẹn mọ owó sí dáadáa. Tí ìwà lọ́sàn-án láti wá sanwó, yóò wà ní nǹkan bí aago 4 àbọ̀ àárọ̀. Yóò kan lẹ̀kùn lè lọ bí kankan. Nígbà tẹ́ bá sọ pé ẹ jí ẹ sá kúrò nínú ilé, ọkùnrin yẹn ti dé. Àlèkò àgbo ní kí wọ́n gba owó ìrìn dáhùn jó ní Sunday tí ń bọ̀. A ti mọ̀ pé Sunday náà là ń dá fún àwa pèrè àwa pé ẹja wúwo ọkùnrin ìyá lọ. A lọ ọ̀dọ̀ màmá. A sì fẹ́ lọ ọ̀dọ̀ kábíyèsí. Torí kábíyèsí ní pé ká má ṣe ilé yìí. Wọ́n ti ní àwọn ọ̀fọwọ́ sí o, ẹ mẹ́jà lọ́dọ̀ bàbá wọn. Nígbà tó bá yá bàbá ó rí mọ́lẹ̀ ṣe kí wọ́n fẹ́ ṣe. Àmọ́ ní ìrọ̀lẹ́ wá nílò iye báyìí ni. Èmi ọ̀yọ́jú ra lérè àtàdésá Òkètáyọ̀ àwọn ni wọ́n lọ. Àmọ́ lọ́dọ̀ náà, màmá sì wọlé, màmá sì fún wa ní owó pé. Ṣé bẹ́ẹ̀ lẹ́ wá yá ni, àwa yá ni. Wọ́n sì yá wa lówó yẹn. Àti gbà yẹn bá a bá sùn nínú ilé ọkàn ń balẹ̀. Nítorí wípé màmá bí a nígbà tó pẹ́ tó wó yẹn ọ̀yá san, ìyá ni ẹ wà mà tí san owó tí ẹ mú wà bẹ́ẹ̀ wáyà bẹ́ẹ̀ ni àti san asásan owó yẹn fún màmá. Mo fẹ́ sọ àwọn nǹkan mìíràn nípa àwọn tí màmá ṣe. Àìmọye bẹ́ẹ̀ nígbà tá à ń kọ́ chọ́ọ̀chì yìí náà, àìmọye bẹ́ẹ̀ tí a lọ ọ̀dọ̀ wọn àwọn èèyàn kọ̀ọ̀kan lọ Adayọ̀ Ọládèjọ olóyè Adayọ̀ Ọládèjọ má bínú wọn bàbá ti di olóyè o. A lọ lọ wọn, a yàwó lọ wọn, màmá ológun ẹ̀sìn wọn bu àṣírí ìjọ yìí. Gbogbo ẹ̀yin ọmọ màmá àṣírí yóò ní tú lórúkọ Jésù. Fún nǹkan mìíràn, màmá pè mí jọ́kan pé àlùfáà kóòtù yìí kan bẹ́ẹ̀ máa ń wọ̀ yẹn wọ láìpẹ́. Mo ní kóòtù tó dáa ni. Ó ní ṣùgbọ́n ọ̀kan bẹ́ẹ̀ máa ń wọ̀ wọ̀ láìpẹ́. Mo ní èwo lẹ́yìn lọ́kàn tó rí bíi àpò báyìí. Èyí tá a sì rán ni, èyí tá a rán ni, èyí tí mo wọ́n ṣe láwọn láìpẹ́ yẹn rẹ́dí méjì ni. Mo ní owó ètò ẹ̀ ń wí wọ́n wọ̀n. Màmá yóò tó bí èlórí. Yóò tó bí báyìí. Mo bá rán ọmọ wọn kan tí ń bẹ ní Abẹ́òkúta. Wọ́n bá ní kí ọmọ yẹn ó ra kóòtù yẹn wá pé ìnáwó tá a nínú chọ́ọ̀chì yìí lọ́jọ́ báyìí kóòtù yìí mo fẹ́ fẹ́ wọ̀. Bẹ́ẹ̀ bá ti máa fi kóòtù yẹn ṣàkọ nígbà náà, màmá lọ ra kóòtù yẹn fún mi.
Praise the Lord. Ẹ pàtàkì ọlá fún Jésù. Iṣẹ́ tí màmá ṣe ẹnikẹ́ni ò lè. Àyẹ̀wò màmá gbogbo ẹ̀ sì mọ̀ yìí pé ọ̀rẹ́ olórí àgbà ní màmá ológun ẹ̀sìn. Gbogbo ògbó yín lẹ́ mọ̀. Ìyájọ́lá. Bàbá náà wọ́n kò tí wọ́n sí ọ̀dọ̀ màmá ológun ẹ̀sìn. Màmá ara wọn gba nǹkan, màmá sì jẹ́ni tó máa dò. Sọ̀tún sòsì má ba tìkan jẹ́ ni àìsí dídú ẹ̀ báyìí pàtàkì fún Jésù náà yìí mọ́ ẹ pé hallelujah ní sọ́jú bá nọ kẹ́ ẹ má bàa mú mi lò. God bless you in the name of Jesus. Ẹ pé hallelujah. Lórí àkókò yìí mú òbí ayé màmá mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí a mọ̀ sí àdìtú tàbí ohun mẹ́rìírí tàbí ohun tí ò yé ni nípa ìjọba Ọlọ́run. And the topic is this: mysteries of his kingdom. Mysteries of his kingdom. I am talking about mystery, mysterious things about the kingdom of God. Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ sí bàbá wọn ká ọpẹ́ wa. Ọ̀rọ̀ yìí ni Ọlọ́run darí wa fún ara rẹ̀. Ògo àti ọlá rẹ̀ Ọlọ́run fara rẹ̀ hàn. Ẹ̀mí ní máa ń gbéra rẹ̀ lóko. Ẹran ara ẹ̀jẹ̀ kó wọlé. Ohùn rẹ̀ ẹ̀jẹ̀ kó jáde. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Kristi Olúwa wa. Obìnrin tí a kọ ìtàn rẹ̀ ní Joshua chapter 1, chapter 2, beginning from verse 1. Obìnrin tá a mọ̀ sí Ráhábù ni. Gbogbo èèyàn ló mọ Ráhábù ní aṣẹ́wó tó gbàgbé ìjọba. Ó jẹ́ aṣẹ́wó tó jẹ́ pé kò fi bójú pé iṣẹ́ tó ń ṣe. And she was licensed for that. Ìlú Jẹ́ríkò jẹ́ ìlú tí wọ́n gbọ́dọ̀ ọwọ́ ṣẹ́gun kí wọ́n kó lè máa gbádùn ìlérí Olúwa fún wọn. Ẹ̀mí náà pé nígbà tí wọ́n lọ, Ọlọ́run sọ fún wa yìí pé Joshua ibi gbogbo tó bá fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀ ilé yóò ṣe kí ni òun lè ló gbà. Ó sì bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò rẹ̀ lọ, ṣùgbọ́n nígbà tó dé ìkórìtà kan, ó rí i pé àwọn gbọ́dọ̀ ṣẹ́gun àwọn ìlú kan. Ìlú tẹ́ gbọ́dọ̀ ṣẹ́gun Jẹ́ríkò wà níbẹ̀. Ó ní pé ẹ lọ ṣáájú pàápàá jùlọ sí ìlú Jẹ́ríkò. Wọ́n sì wá lọ pàràpàràpàrà tí wọ́n lọ ṣáájú yìí, wọ́n dé inú ìlú yìí tó tọ́. Ibi àkọ́kọ́ tí kọ́kọ́ wọ̀ sí gbàrà. Ilé obìnrin yìí ni wọ́n wọ̀ sí. Ẹnìkan obìnrin yìí pé bí náà ṣe bẹ́ẹ̀ yìí pé ó sì jẹ́ wípé ilé obìnrin aṣẹ́wó yìí wọ́n wọ̀ sí. Ẹgbẹ́ nìkan tí ò yé wa kò yé wa. Mo fẹ́ sọ àwọn nǹkan díẹ̀ nípa ilé tí wọ́n wọ̀ sí. And I bet you why the spies chose the house of a prostitute. Number one, there are some non-biblical records refers to Rahab as an innkeeper and as somebody who is an innkeeper, somebody who has her own hotel, somebody who has a restaurant. Ẹni tó jẹ́ pé ó ní ilé ìgbàlejò tiẹ̀, ibi tí àwọn èèyàn ń dé sí, tí wọ́n ti ń lọ, tí wọ́n ti ń jáde. Ibi yìí ni wọ́n kọ́kọ́ rí ẹ̀sìn mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe àmì, tí ó bá ṣàmì nínú ilẹ̀ kan, wọ́n á lọ sí public place níbo làwọn èèyàn máa ń dúró sí, tó jẹ́ pé nobody can question them. Àwọn méjèèjì yìí gbàrà tí wọ́n débẹ̀, inú ilé Ráhábù ni wọ́n lọ. Wọ́n dúró níbẹ̀. Wọ́n sì wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan wọ̀nyí nítorí pé àwọn èèyàn lè jáde, àwọn èèyàn lè wọlé. Mo sì fẹ́ sọ àwọn nǹkan mẹ́rin tí ó mú àwọn tí Joshua rán tó mú wọn dé
pè ní ọ̀tẹlẹ̀múyẹ́ yìí they chose to use a local name where they would not be obviously noticeable. They chose these people in order for people not to notice them. Tàbí láti mọ̀ dáhùn pé àwọn ìkọ̀wá síbẹ̀ ní ìka àkọ́kọ́ nìyẹn wọ́n dúró wọ́n jókòó síbẹ̀. Ní ìka kejì tí wọ́n ti àfihàn tí wọ́n lọ síbẹ̀ ní pé despite choice of our residents is that an king or a lawyer tí èèyàn bá ti ṣe tán tó jẹ́ pé positive ó ti kan negative. Ẹ máa gbá ọ̀rọ̀ tí ọmọ jáde àwọn kan ń bẹ níbẹ̀ tó jẹ́ pé wọ́n ń de àwọn ọ̀rọ̀ tó ń jáde ayé ò ní fọ̀rọ̀ ẹnu rẹ̀ bọ̀. Ohun kẹ̀kẹ́ta tí mo rò tí ẹ fi lọ sí ilé yìí òun náà ní wípé on the other hand he is also the place where government informant could be strategically placed to pick up any information touching the state security. Àwọn ẹlẹ́sẹ̀ ń wò ní táwọn ẹ̀sìn ń ṣe fàájì yìí wọ́n jẹ́bi sí àwọn SS àwọn agbófinró ìjọba àwọn náà máa ń lọ kọ́dà wọn ò ní wọ́sọ àwọn náà ò sì jókòó mẹ́ àwọn náà wọ́n ń ṣe fàájì wọ́n fẹ́ mọ báwo ni security ìlú kan tàbí ibì kan báwo ló ṣe rí. Arákùnrin kan sọ̀tà kakọ́ wà nílé ọtí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tó wá jó ká wá ní èmi ẹni kọlù ní kọlù ògùn ń bẹ lọ́la bí àwọn àkàdé wà ń bẹ tí wọ́n pé ẹ wá ló lé wọlé wọn àgbo bẹ́ẹ̀ kí wọ́n wọlé tiwa àwọn atiláwí sì wà ní ìdìbò àwọn méjèèjì bo ni wọ́n wà nínú gbọ̀ngàn tí wọ́n ti ń ṣe fàájì nígbà ó sì parí wọ́n sì tàn wọ́n júwe wọ́n wò ó bí tó wọlé sí nígbà ó sì dòrò bí aago bíi méjì òru wọ́n sì kanlẹ̀kùn pé lágbájá ń bo lọ wà ó sì jí oorun tí ọtí tí ń ṣe kíni ó ti ń dá díẹ̀díẹ̀ wọ́n sì lọ bá a pé a fẹ́ kó o sùn oògùn tó wà lọ́wọ́ rẹ fún wa ó lé mi nígbà ọmọ wíbẹ̀ èyí tó jẹ́ pé ẹ̀jì nìyí ẹ̀jẹ̀ pé pàdé olóró nìyí before you know it wọ́n ní a ní ó sògùn yẹn fún akọ́ tó o bá lè sògùn yẹn fún akọ́ ní wàhálà wọ́n sì ní àwọn oníṣẹ́ méjì wọ́n sì mú ètè rẹ̀ tí kì í mọ́nu wọ́n sì rẹ̀ méjèèjì wọ́n sì fi lẹ̀ ọwọ́ adi pé kò nílò kọ́ rẹ́rìn mo tó máa rẹ́rìn lẹ́nu ẹ̀ praise the Lord. Ohun kẹ́rin tí a rí níbí báyìí tó ń kí wọ́n ya ilé rẹ̀ ní pé the spies listen to me carefully the spies are committed to working in the light of God's word and seeking to do his will meaning that the spies are connected with the woman which was the pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ yìí Ọlọ́run ti ṣe ìlànà wọn pẹ̀lú Ọlọ́run ti so wọ́n pọ̀ pẹ̀lú obìnrin panṣágà yìí láti ọ̀run wá. Somebody will ask me how. Ìtumọ̀ ẹni pé ìgbà tí àwọn táwọn ọkùnrin yìí ń lọ Ọlọ́run ti prepare obìnrin yìí sílẹ̀ ahead of them pé as you are going I will lead and direct your path. And so he did. Gbà tí wọ́n lọ wọ́n bẹ́ẹ̀ ṣe lọ wọ́n darí yìí ẹ máa lọ ẹ má mú ohun ẹ má mú ẹ má mú ẹyìn ṣùgbọ́n èèyàn darí yìí síbẹ̀ Ọlọ́run sì darí wọn sí ọ̀dọ̀ obìnrin yìí báwo lọ́lọ́run sì lè darí èyàn sí òtẹ́ẹ̀lì ní ìsọ nípa modern day hotel ṣùgbọ́n ilé èrò níbi tí àwọn èèyàn ti ń ṣe fàájì àwọn náà sì ń lọ síbẹ̀ wọ́n wọ bẹ̀ Ọlọ́run sì ṣètò rẹ̀ praise the Lord. Mo kọ̀ gangan sílẹ̀ nìyí tí ẹ̀yọ́ náà fi sí mi lọ́kàn. Ó tún sí pé the Lord says he will play on their way who will be favorable to the cause even in enemy territory meaning that Ọlọ́run ẹni tí ó wúlò fún wa nínú ìrìn àjò tí wọ́n rìn lọ òun ó gbé sọ́nà wọn àṣẹ obìnrin aṣẹ́wó ìnáwó àwùjọ wà nínú ìrìn àjò.
ẹ̀ka hallelujah. Obìnrin èèyàn jákèjádò, obìnrin tí ò wúlò, obìnrin tí ò ní láyé, obìnrin tó jẹ́ pípé akọ́jẹ́ pípé omi sàmíwọ́n lọ. Àṣírí ọ̀la àwùjọ bá mọ ọmọ Ọlọ́run. Praise the Lord. Ẹnìkan bẹ̀rẹ̀ ní láàárọ̀ yìí, ó dá mi lójú wípé Ọlọ́run ti ṣe ìlànà ìrìn àjò rẹ̀. Ẹni tí ó wúlò fún òwò ayé ẹni tí láéláé owó pàtàkì lórúkọ Jésù. Sẹ́ẹ̀sì mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ti bá lù wọn pàdé. Ṣùgbọ́n àtọ́nà bá ti ẹ̀ máa ń rán gbogbo èèyàn lágbàáyà lọ́wọ́ àrùn sí i. Kò pọ̀ síbù ẹni tí ọlọ́mọ sì yóò tí ì dé. Jókòó síbẹ̀ ibẹ̀ ló máa bẹ́ sí. Nítorí pé bí ènìyàn ṣe ń wò ó bẹ́ẹ̀ ọ̀nà Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ló ti ẹ̀. Ó tẹ̀síwájú nínú ẹ̀sìn ọ̀sẹ̀ yìí. Ó sọ pé God may provide someone who will identify with you. No wonder David declared Psalm 23 verse 5 pé wọ́n dá ọ̀rọ̀ sí ní kíni ní orí aago mi sí ní kíni. Àwọn ará abúlé yìí má gbọ́dọ̀ kí n kú ewu. Ìbéèrè ni pé ẹni tí ò bímọ bó o ṣe yí kú ewu. Pásítọ̀ wò pé àwọn ọmọ ìlú bẹ̀rẹ̀ wàhálà àwọn ẹgbẹ́ ẹsẹ̀. Ó dé sáré mẹ́sẹ̀gì wọn. Pásítọ̀ ní ìsọjí ní Èkó ní Sunday. Ó gbéra ní Saturday. Ó ti gba mẹ́sẹ̀gì wọn náà. On his way going to Lagos, ó dé Láyà. Ó kọjá díẹ̀. Ó lọ mú bàbá pásítọ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ni obìnrin kan tó yá wèrè tó ní jẹgẹdẹ ó jókòó ní kọ́nẹ́tì ọmọ pásítọ̀. Ó wà ní pásítọ̀ káyé. Pásítọ̀ o lè bímọ tó bá bímọ àwọn kì í ọkọ ẹ̀kọ́ ọmọ ó sì ṣe kiri ó sì lọ. Ìbéèrè mi ni pé sẹ́kọ̀sì mẹ́sẹ̀gì orí pásítọ̀ bá gbé àwọn èèyàn kì í sọ̀rọ̀ pásítọ̀ orí ìlú ṣe kí pálọ́ sọ̀rọ̀ fún sódì ìgbà wọn àbá tó ní wéèrè òdodo. The moment pastor gbọ́ pastor rọ́ọ̀sì sọ́jú ọjọ́ márùn-ún ó ṣe di ọjọ́ mẹ́ta ó sì fún òpé dákun òun ní special assignment nítorí wípé mẹ́sẹ̀gì yẹn ní tìmọ̀sí ibi tí mo ń lọ kọ́ yẹn ó wá padà sí church gọ́ọ̀sì ní Sunday ọ̀kadà àwọn ọmọ ìjọ rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ di ọ̀nà wọ church ó wá pe ọkọ ọmọ ìjọ ní àti ẹ̀dá èmi àti ìyàwó ẹ̀dọ̀ olúwa ẹ̀yin ìwọ ìyàwó yìí ọ̀pá ní méjì ìgbà dáná bí abúlé wa. Nígbà wọn lọ ọmọ tí wọn lọ ṣe nígbà wọn dé us mo di abúlé ìyàwó pásítọ̀ ní màdàmú ẹgbẹ́ ọmọ yìí wà. Nígbà tó ọmọ yẹn ti mú ọyàn náà ọmọ sùn ìyàwó pásítọ̀ kan sẹ́yìn. Ó ṣe ń wọlé tí wọ́n ẹ káàbọ̀ bàbá Ọ̀yọ́ ẹ̀ma bi bàbá Ọ̀yọ́ ẹ káàbọ̀ nígbòlẹ̀ ẹni máa bẹ́ẹ̀ sọ fún wa nígbòlẹ̀ wọn ń bá yà kò sẹ́lẹ̀ ní ẹ̀kọ́ sí ìgbé ẹ̀ṣẹ̀ ní ẹ̀kọ́ ìwọ̀n wọn. Ṣùgbọ́n pásítọ̀ ní àwọn náà ní pé káàkiri àwọn ṣe sọpẹ́sì mi kọ́ náà fi ṣe. Ọjà ní ẹ̀kọ́ èkó ọmọ ogun sẹ́ ìdèjà ṣùgbọ́n ìdè ò tí yà nítorí pé ìdèkà ni wọ́n so máa gbà tí pásítọ̀ kọ́ ní ọmọ ìlú ara wọn àwọn ìyá mẹ́ta ni wọ́n á ní ìlànà bóde ìgbé ẹ̀ wá nígbà ṣe lórí ọkùnrin yìí àlọ́ yọ ní kò sẹ́ni ẹ̀ka lọ́yọ́ mo tó débẹ̀ ní ìjẹ́ tó ní ìgbà ọmọ ìlẹ̀bẹ̀ pásítọ̀ ní pásítọ̀ kò pé ohun tí wọ́n tún ta gbọ́ nígbà tí wọ́n máa ń lọ sí wọ́n máa kó ìrìnàjò pé ṣé bíbí tá a rí ní mẹ́rẹ̀ yìí wọ́n ò sì yọ́ lóòótọ́ yàtọ̀ wáyé ṣé bẹ́ẹ̀ lè ní ọjọ́ ibi ìyàsídé láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ gbàdá tó kó ṣe ọkàn fà ibi tí wọ́n dì mọ́lẹ̀ ọkàn fà á yọ ní ogún sí àkókò ọ̀sẹ̀ ìdẹ́jà ìdílé ọ̀dà káwá ọlọ́run òmìnira sí ọ ọ̀dà rẹ̀ lè wúlò pọ̀ àìgbàgbọ́lọ́run àìmọ́nìkọ́lọ́run fẹ́ kó o rìn sí lójú ó dà kẹ̀kẹ́ wípé àbí ọlọ́run fi àjọ nípa ìgbàsí obìnrin yẹn mo lọ sí abala tí ó fẹ́ ìtúbí ìtọ́pẹ́ òun náà ní wípé kí ló dé tí obìnrin yìí tó fi ẹ̀mí rẹ̀ wéwu
láti ràn wá lọ́wọ́. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Obìnrin yìí gbà láti ràn wá lọ́wọ́. Mo fẹ́ ìbámu ṣe tí báyìí mo máa fẹ́ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àwọn yẹn wá débẹ̀. Mo ká ìgbà sáré pé wọ́n ti yẹ mọ́kẹ́ dáadáa kí wọ́n fi náà sí. Òun ni àwọn ọmọ amúgbó tí wọ́n wà ní ẹ̀gbẹ́ chọ́ọ̀chì yẹn ni wọ́n dìde dúró pé ẹ̀ẹ́dẹ́sùn chọ́ọ̀chì lónìí. Àwọn wo ni mo pè é dábẹ́ ló dáadáa. Wọ́n ní ẹ̀ẹ́dẹ́sùn chọ́ọ̀chì lónìí wọ́n bá múra gbàgbàgbàgbà. Ṣé ẹ mọ̀ yí pé ọmọ náà là á ṣe kí ni ọlọ́mọ ọkùnrin jẹ́ fọmọ ìlú wà nù wọn ni. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ yí pé ọlọ́mọ ìlú ò ní wà nù wọn ọmọ tèmi náà ò ní wà nù wọn. Ṣé wọn ò wúlò fún jọlọ? Wọn ò mọ̀ sún chọ́ọ̀chì yẹn. Wọn ò sún First Baptist Church just yẹn dòní olónìí. Àwọn ọmọ yẹn ní èyí ó jìnnà. Ọjọ́ kẹjọ wọn pàṣẹ ọkọ̀ mi sí nìyẹn níwájú chọ́ọ̀chì. Àwọn ọmọ wa kan bẹ níbí ọyẹ kẹ mọ àwọn ọmọ wa dáadáa ni wọn. Àwọn ọmọ dáadáa làwọn ọmọ yẹn. Wọ́n wá ń ṣe ìnáwó kan lókè bẹ́ẹ̀ yẹn. Àwọn yẹn wá ń jà. Àwọn agbègbè pásítọ̀ ẹgbọ́kọ̀ yìí fún bẹ́ẹ̀ yẹn wọ́n ti ń jà o. Wọ́n wá ní kí n gbọ́kọ̀ yẹn kí n gbé lọ sí First Church. Àwọn ọmọ yẹn ní pásítọ̀ kò lè lọ. Mo fẹ́ gbọ́kọ̀ pásítọ̀ ẹ jẹ́ wo sórí ibú. Ẹ wo ẹni bá gbé dànù àkójẹ bí. Mo ní ẹ̀sà sẹ́ni máa lọ pásítọ̀ ẹ máa lọ. Àwọn ọmọ yẹn àwọn ló dún mẹ́ pé ẹni wèrè bá fẹ́ ṣe nu yín ẹ kọlọ́kọ pásítọ̀. Bí ajá bá sì bá dẹ̀ sí wín yóò fojú náà. Wọn ò kọ lù ó. Kí mo ní wọn ò ṣe? Wọn ò kọ lù ú. Gbogbo àwọn bọ̀dá lérè tó yẹ kí n pè àwọn wà ní ẹ̀lẹ́. Ní gbogbo alẹ́ ló ti dẹ́bí. Ṣùgbọ́n àwọn tí ò bọ̀dá lérè, àwọn tí ò àdìsá òkè táyọ̀, àwọn tí ò sẹ́ni sọ láti sí nílé ìlú wa, àwọn ló ń jẹ́ pé ìgbọ́dọ̀ ṣe kí ni? Kò sẹ́ni tọ́lọ́run ò lè lò fún ọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Nǹkan mìíràn tí obìnrin yẹn tó rí tó fi ẹ̀mí ara ẹ̀ wéwo ni pé she saw victory in the side of his mama. Ẹjọ́ dọ̀la kí n bá yín sí ẹyin yẹn, kí n bá yín fi tíì sí, kí n bá yín kún gbogbo sí. Nígbà tó yá, màmá pàṣẹ ẹ̀ títí pé mo ní nǹkan tí mo fẹ́ sọ rárá. Ọba ní kò sí ọmọ. Ọmọ lọ sun tiẹ̀, ìyá náà lọ sun tiẹ̀. Nígbò dàrọ̀, ọmọ yẹn ti jí dágbó bíi mẹ́fà. Ó ti dín ẹni yẹn, ó ti gbé tíì sí, ó ti wá slice bread, ó ti wá sí, ó gbé mami ooo pàpẹ́ láyé. Nígbà tó kalẹ̀kùn títí, màmá ti kú. Màmá ti lọ. Gbogbo ẹni tó gbé, ó kalẹ̀kùn títí ó sì mọ̀ ó gbàgbà màmá kò ṣe gbé, ó gbẹ́sẹ̀ màmá kò ṣe gbé. Màmá has gone. Jésù padà wẹ̀ ló mọ àwẹ̀ hàn nínú ẹ̀jẹ̀ ọ̀dàgbò.
ti rí bẹ́ẹ̀ ní parí lọ́wọ́ sí ẹ̀sùn àlọ́ ṣe ọmọ ṣe praise the Lord ẹ̀jẹ̀ yín lágbàgbà bàbá kí wọ́n lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ adúpẹ́lẹ́pẹ́ owó tí a ní a lè fi yìí adúpẹ́lẹ́pẹ́ ẹ pèsè fún àyè wa agbé yín ga nítorí pé bí a ṣe ṣe léyìí fún yín a mọ̀ wípé ẹ fi ọ̀rọ̀ fún wa ọlọ́run gba ọpẹ́ wa a gbàdúrà ebi a ti ṣe léyìí fún wọn ọlọ́run mo sọ tẹ́lẹ̀ fún yín gbogbo ẹni tó lọ́wọ́ sí ìgbésókè ìjọ yìí mo gbàdúrà kò ní ṣàlùjẹ kò ní gbáyé kẹ́lẹ́ ìwà tó bá sílẹ̀ àdúgbò wípé màmá wa kò bá ìdílé jẹ́ kó o sì bá ìjọ ọlọ́run jẹ́ ní gbogbo àrígbé ìdádókò yóò ṣùgbọ́n kí ó sì ṣe rere mo wá gbàgbé pé gbogbo ohun tí màmá yìí fi sílẹ̀ lórúkọ Jésù kò ní bàjẹ́ lórúkọ Jésù àrírí àjọyọ̀ bá yìí mọ́ torí pé màmá yìí yóò dùn wá lọ́pọ̀lọpọ̀ nítorí náà ilé ìgbàdúrà fún wa ká má rí àjọyọ̀ mọ́. Nígbà tí wọ́n wà nínú ayé pàápàá jùlọ nínú ìjọ náà àdúgbò níbi pé ó wù nínú àárẹ̀ ìyẹlẹ́dàá wọn ó lẹ́gbàá màmá sọ́dọ̀ ìfìkà ayé tẹ̀sí àwọn ìlú sílẹ̀ wọn ò sẹ́lẹ̀ ní ìmọ̀lára tí ọ̀kan nínú wọn lọ ọ̀wá gbàdúrà orí ọ̀fẹ́ ìjọlọ́run tó tó tí mú kí èèyàn kó gba ìmọ̀lára rẹ̀ fún òkú ọlọ́run lórúkọ Jésù lọ àkójá lóye ẹ̀mí wọn àkójá lóye ó wá gbàdúrà fún yín pé ní ti ìpapòdà mọ̀mọ́ yìí lórúkọ Jésù kò ní jẹ́ àkúfà láàrin yín ẹgbẹ́ mo láyọ̀ nínú ìjọ Arárọ̀mí kò ní túká gbogbo ipa rere tí màmá ti kó láàrin yín kò ní dìbàjẹ́ èyí tó kù níbẹ̀ lórúkọ Jésù ọwọ́ agbára ọ̀gá mi ló ṣe ìbò yìí ẹ ó tún lè ṣe bẹ́ẹ̀ náà eré ìje ìgbàgbọ́ lórúkọ Jésù kò ní dànù máa yín lọ́wọ́ kò ní bọ́ sọ̀rọ̀ máa yín lọ́wọ́ ìgbé ayé tí ló tẹ́ ó lò kó òkú Ọlọ́run ni yóò jẹ lórúkọ Jésù ayé yìí kò ní dín àkúrà ó gbàdúrà ẹ̀mí gígùn àti àlàáfíà Olúwa yóò fi jẹ ọ̀gá yín lọ́rùn ó sì dára mọ́ ọ̀gá yín bẹ́ẹ̀ ni ó ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá ayérayé láti gbàtẹ́ tí mú àmà sọ́dọ̀ ẹ̀yin ẹ ti wà pẹ̀lú ìdílé yìí àwọn ọmọ ẹbí àti gbogbo àwọn tó ní ìfarakọra pẹ̀lú màmá Agbeke nítorí pé iṣẹ́ yín tẹ̀síwájú láti gbé wọn ró láti rán ìtùnú yín sí wọn àti láti bá ẹ̀rí wọn pàdé gbogbo àwọn àyè tí màmá máa ń bí tí ó jẹ́ pé wọ́n ó máa wò pé ta yóò tún ṣe bẹ́ẹ̀ ẹ̀yin Olúwa ń bẹ níbẹ̀ láti ṣe bẹ́ẹ̀ máa pa wọ́n mọ́ ọwọ́ ìyanu yín ẹ fi gbé wọn ró Olúwa tó nǹkan bá wà
tí ẹnìkan tàbí ní àpapọ̀ gẹ́gẹ́ bí ìdílé tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn tó jẹ́ ìṣòro wọn tàbí tí wọ́n wò pé ọ̀nà wọn lágbè gbà nígbà tí màmá ti wá lọ yìí ẹ̀yin ọlọ́run wa fẹ́kẹ́ ìdílé nínú ọlá ńlá yìí kẹ́ẹ̀yẹ ju irú ìṣòro bẹ́ẹ̀ irú wàhálà bẹ́ẹ̀ lórúkọ Jésù bẹ́ẹ̀ ní kórè ọlọ́wà. Jàgbàdúrà abárí ogun tó lè fẹ́ dìde sí ẹnikẹ́ni tàbí ní àpapọ̀ wọn nígbà tí màmá ti lọ irú ogun bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ̀dójúkọ Olúwa. Àwọn ọmọ ìwọ̀n yìí lórúkọ Jésù ẹ fún wọn ní ìṣẹ́gun ojúre àtàánú ẹ fi gbé wọn ró Olúwa. Àti ẹnì kọ̀ọ̀kan wa lápapọ̀ à ń rí yín gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà àti pé ní ìkáwọ́ yín òun náà ni ẹ̀mí wa wà. Ìjà gbàdúrà gbogbo àtẹ̀ ń fún wa lórí ọ̀fẹ́ láti wà lórí olùpẹ̀ yìí ẹ jẹ́ kí a lè súnmọ́ yín sí i ẹ jẹ́ kí a lè gbà yín gbọ́ ẹ jẹ́ ká lè rìn lọ́nà yín pé a ó lè nírètí àti sinmi pẹ̀lú yín lẹ́yìn ayé nígbà tí ẹ bá kó wa lọ láti wà pẹ̀lú yín sí ayé àyẹ̀fẹ́ Olúwa ògbó fún yín Ọlọ́run wa lórúkọ Jésù Olúwa ẹ ká dé.
olúwa ẹ̀yà wá sí mímọ́ ẹ̀yà ọ̀rẹ́ wá sí mímọ́ ẹ̀kú àṣetẹ̀wọ́gbà lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ sì gbogbo ọ̀rẹ́ wá sí ṣètẹ̀wọ́gbà fún agbàdúrà pé bí yóò ṣe lówó yìí nípa lè lè fún ìpínlẹ̀ ògbó yìí lórúkọ Jésù olúwa wa. bákan náà mo fẹ́ lo àǹfààní láti kí gbogbo àwọn èèyàn pàtàkì tí wọ́n wá láti ìlú gbọ́ra pàápàá jùlọ láti ilé bàbá tí wọ́n bí wọ́n ti bí màmá wa láwọn rí nígbà tí wọ́n ń ka bí ọjọ́ bí wọ́n ti wá sáyé àti nǹkan tí wọ́n ṣe ibi tí wọ́n pè ní ìlú bàbá wọn ní Ìgbọ́ra torí náà a gbọ́dọ̀ rí pé a yẹ agbègbè yìí sí dáradára gbogbo àwọn táwa láti Ìgbọ́ra lọ́nà kan tàbí òmíràn èyí ká tètè dúró ká pé àdúrà àbúdá wa. Dúpẹ́ bákan náà ni n fẹ́ lo àǹfààní láti pé chairman elder council àti secretary wọn wà láàrin wa ẹ̀dẹ́ ká di kẹ̀kẹ́ hallelujah bàbá Ọládélé àti bàbá pẹ̀lú ọlá àwọn ni mò ń korí praise the Lord. Bákan náà ni mo fẹ́ fi àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà láàrin wa tó sì yẹ pé mi ò rí ojú ogun wọn tán pẹ̀ mórí pẹ́pẹ́ díákónì tí mi ò yẹ kí gbàgbé yẹn díákónì àwọn nínú ìjọ yìí tí a ti wà níbi ẹ̀ káwọn náà bá ti dúró ká gbé àdúrà praise the Lord. Adúgbò ẹ̀ṣẹ̀ adúgbò mo fẹ́ fi àwọn bàbá tó ti darí ètò bẹ́ẹ̀ wọ́n hàn wá láti fi ẹgbẹ́ àkọ́kọ́ níbí àwọn ènìyàn àlùfáà tí wọ́n ṣiṣẹ́ tí àlùfáà níbi ìgbàgbọ́ lọ́wọ́ àwọn ní lẹ́nu dọ́kítọ̀ S.O. Agbeke. Praise the Lord. Bàbá tó kí
abẹ́ tó ní bí ó ṣe ká tó ní ẹni tó fẹ́ pèsè ẹni tó kọ́ tó ní bí ti àgbà ní ẹni tó láwọn ọ̀gá àpáta ní kọ́ńfẹ́ǹsì wa yìí orúkọ wọn ní Reverend Nelson Ogunlọlá. Praise the Lord. ẹ̀gbọ́n mi ní bàbá mi sẹ́ òun. ní orúkọ màmá wa kọ̀ọ̀mọ́ Àgbẹ̀kẹ́ Adeniji olókùnrin ní Adeniji tí mo fi tọ̀wọ̀tọ̀ lọ́dọ̀ wọn bá gbọdọ̀. àwa ẹbí à ń fi eléyìí pẹ́ fún ìjọ Ọlọ́run. ohun tí màá sọ tó fi ayé sílẹ̀ ní pé bíbá tí ìwúra ti jẹ́ ìgbàkigbà tí ìdọ́rọ́ bá ti wà ní ìdọ̀tí àwọn tí ń ṣe ẹ̀sìn ó ti wù ú ká máa jẹ́ ìjọ ní agbára ọlọ́mọba ọlọ́run yóò máa jẹ́ kí ìjọ tẹ̀síwájú ní tí ẹ ti ṣàkóso lọ́wọ́ sí ìjọ. àdúgbò àríyá àdúgbò. Ní orúkọ Jésù Kristi tí ó sì lé jùlọ àti ní orúkọ ìjọ Ọlọ́run ní òun ni a sọ wípé ọmọ rírì ẹ̀ kò sì lè fún ìjọ tó ń pèsè wá ní ìṣẹ̀lẹ̀. Ìgbé bí ẹ ti ń gbà lérò láti máa bá ṣiṣẹ́ olúwa orúkọ Jésù wọ̀ ní ìfọ̀kàn òsì fún ní orísun fún ní oṣù pẹ̀ orúkọ Jésù Kristi olúwa. Ìgbé yìí wọ́n fún ìjọ ní àpẹẹrẹ Orin 638 638.
kọ́ lórí wípé nígbà tí a bá porúkọ lọ́rùn kéèyàn ló wá fi orí ọ̀fẹ́ kẹ̀jẹ́ ká lè wà níbẹ̀. Àdúgbò lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ yìí tí a wà níbí. Bàbá bí a ṣe ń lọ ẹ̀mí mímọ́ ẹ̀ máa bọ̀ wá lọ. Bá a ṣe wá bí ṣe ayẹyẹ yìí nígbà tí a máa padà mo gbàdúrà ikú òjijì ò ní pa wá o. Gbogbo ẹ̀yẹ tẹ́ máa padà nínú gbọ́ra Èkó Àbújá bí tá a ti wá lórúkọ Jésù ààyè kàdúmọ̀ ìka tó wọlé. Ìgbé owó ìgboro ààyè kẹlẹ́ yìí o. Àbámọ̀ kí mo wá ṣe nínú wà tó bá mi òkú yìí kò ní já ìpín rẹ̀. Mo gbàdúrà nígbà tó máa lọ sílé mo gbàdúrà òfin wọlé kù. Ogun ibi kò ní fọ̀ sí wa. Ìrìn àjò wa níwọ̀nba tí oṣù yìí àtọ́rí òfin parí torí Ọlọ́run ẹgbẹ̀rún ọdún bí ìṣẹ́jú kan mo gbàgbọ́ àlùkò Jésù òní ṣìrì o ẹni tí wọ́n wá fún ibi òní jọ o ní ìkẹyìn tí ó jí iṣẹ́ tí ó gbé ayé ṣe ó mi ọ̀mọ́ rí kò ní fọ̀ sí ọ ògo ní forúkọ ọmọ Jésù Kristi Olúwa wa. Kí ìwé ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìgbẹ́ ti bá wa títí ọmọ ìdàgbọ́ tí ẹ̀mí mímọ́ nípa wọn láyà tó ọkùnrin yóò ṣubú rẹ̀ kó má lè sọ wá lára yóò sì bá wa gbé láti sin lọ àti sin ìdí láéláé. Ẹ ké aleluya. Ẹ ké aleluya. Ẹ ké aleluya. Ìyọ̀wọ̀ fún màmá wa olóko ẹ̀ṣẹ̀ nígbà tí àwọn ọ̀ndàtẹ́kà tí wọ́n máa bá wa gbé wọn lọ síwájú jẹ́ ká kọ́kọ́ jẹ́ kí wọ́n jáde lọ gbogbo ìdíkà máa tẹ̀lé wọn. A máa kọ orin tó wà ní ojú orí ètò àgbákan náà orin 535 à ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́.
ìsìnkú yìí Olúwa gbọ́ tiwa ẹ wà pẹ̀lú wa ẹ bá wa ṣe é láṣẹ pé ní orúkọ Jésù Kristi Olúwa wa wọ́n á máa bá wa gbé ara mọ̀mọ́ sí inú ìbòjì a ó máa ka àdúrà bàbá wa tí bẹ̀ ní wọn kò sí bẹ́ẹ̀ bàbá wa tí bẹ̀ ní ọ̀run ìjábọ̀ ọ̀fun orúkọ rẹ ní ìjọba rẹ pé ìfẹ́ ti ẹni ká ṣe wọ́n ti ṣe ní ọ̀run bẹ́ẹ̀ ni ní ayé dáadé ẹ̀ṣẹ̀ wa jù wá erùpẹ̀ ọ̀yá ẹ jẹ́ ká ṣe ní ìṣẹ̀lẹ̀ níwọ̀n bá díẹ̀. Ọ̀yá kẹjẹ ká yòókù mú sùúrù kí a rí sílàkà fún wa. A fi ẹ̀mí rẹ̀ lé ẹlẹ́dàá rẹ̀ lọ́wọ́ ní ìrètí àjíǹde tí kò yí padà ní orúkọ Jésù Kristi Olúwa wa. A ó kọ orin tí ó wà ní ojú ewé kẹjọ máa sùn lọ olùfẹ́ sáma sílẹ̀. Excuse me. Jésù fẹ́ ojú òdì òwúrọ̀ ẹsẹ̀ kẹta ayé yóò fi sí ara ìkórè wọlé. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín fún ibi tí ọ̀nà wà lọ́dẹ níbi ètò ìsìnkú yìí. Olúwa gba ọpẹ́ wa. Olúwa ibi tí a lè bá màmá dèrè. A fi àwọn ọmọ ẹbí àti ìdílé gbogbo lé lọ. Olúwa dì wọ́n mọ́. Lẹ́yìn ìpapòdà màmá ẹ̀rù má jẹ́ kó bà wọ́n. Ogun ayé má jẹ́ kó mú wọn. Ìjì ayé má jẹ́ kó jà wọ́n. Olúwa kó fi ọwọ́ agbára rẹ̀ gbé yín ró. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Mo gbàdúrà ẹnìkankan bí àṣẹ padà lọ sílé a ò ní gbé ikú lọ sílé o. Àánú Ọlọ́run yóò bá wa rìnrìn àjò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lórí ọ̀fẹ́ tí ọmọ kó wà pẹ̀lú yín. Lórí ọ̀fẹ́ tí ọmọ kó dì yín mú. Ìdàpọ̀ ẹ̀ má kó gbé ayé yín ró. Ó sì máa bá yín gbé láì àti sí títí láéláé.
ó ti dágbére láyé. Ọlọ́run lọ́gbọ̀n bọ̀ làbá forí sọ sílẹ̀.